sáyé jẹ́ bí èèyàn pàtàkì bá ń ṣèrántí ọjọ́ ìbí ẹ̀ lókè èpẹ̀ ó tọ́ ó yẹ ká bárò ẹni bẹ́ẹ̀ gbégbá ọpẹ́ gẹ̀ǹgẹ̀ sí Elédùmarè ọba. Olúwatóyìn Sherifat aya Nurudeen Délé Adeleke ẹ kú ayẹyẹ orí kádún ẹ kú ìyèdún ẹ ó ṣọ̀pọ̀ ẹ̀ lókè èpẹ̀ 50 ọdún láyé orí ọ̀fẹ́ ni ọgbọ́n orí ògbé èní ọjọ́ 15 oṣù kẹjọ làájọ́ ọjọ́ ìbí yín ọpẹ́ là ń bá yín fèní dá. Olúwatóyìn adáralẹ́wà bí òsùn àfijù nọ́ọ̀sì ní Island ilẹ̀ ayarere lọ́ọ̀dẹ ọkọ owó mama Sultan ọmọgbọ́láhàn mọ̀mísí Sultina Ọlámídé àrídùnnú rẹ̀ ò ní dìbàjẹ́ lágbára Ìdùmarè ọmọ ìlógbò Èkìtì ilẹ̀ ọmọ onílògbò ọmọ aṣòlùṣàwọ̀ ẹ̀yin lọmọ ká fọkọ́ wà ká fàjẹ̀ wà ká wá fò gèdègèdè ọwọ́ wakọ̀ délé ìṣẹ́rì bàbá ta ní jẹ́ gbowó ọkọ̀ lọ́wọ́ Akẹ̀sán ọmọ wájọ lọ́kọ̀ tí ń ṣòwò bákẹ́sán ò ga jùgò bí ò ga jù kùkùté bí wọ́n bá ní bàmú lọ́wọ́ iṣẹ́ ogun wọn fi ń ṣe ń lé bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọmọ wá ọmọ ẹkùn ọmọ olókè méjì takọtabo lórí ara wọn ẹ̀yin la fàkàrà sábẹ́ òjẹ àkàrà ṣe méjì nínú àgbàdà àti ẹ̀ṣẹ̀ kókó ilẹ̀ Ayádelékè ọmọ Ìbàdàn Mẹ́sì ọ̀gọ́ nílé Olúyọ̀lé ọmọ àjòròsùn ọmọ àjẹgbíjẹ̀kara wọn àwọn lágbó ṣáṣá ogun má sá agbóyàyà má sì yá òkè gúlútú ni wọ́n fi bọ̀ sàbàrí igbó sùúrù wọ́n fi bológun ológun òkèrè bẹ́ẹ̀ lọ sàbàrí òkọjà ẹ̀sà ògbìn olóògbòjò sọ́bọ̀yọ̀ kí ọmọ àríkèlú gbọ̀ngàn nínú ilé àwọn ọkọ rẹ̀ ni ẹlẹ́nurudeen ibùjókòó rẹ̀ ò ní burú fún ọ yóò máa dùn ní òkè òkè lẹ́yẹ ń fọhùn ẹ ò ní jábọ́. Olúwakẹ́mi Àbẹ̀bí fúnra ẹ̀ aláṣẹ Trendy's Place àti Búkì náà ni máa kí yín gbèjègbèjọ aṣíwájú rere lẹ jẹ́ ẹ ò ní dèrò ẹ̀yìn láṣẹ Ìdùmarè ẹ ó dàgbà dògbó ẹ ó tágbà ṣe ìgbà ò ní dàrú mọ́ yín lọ́wọ́ kò wá síbẹ̀ ṣe lè pẹ́ láyé tó ẹ ò ní mọ sàárè ọmọ. Olúwatóyìn Sherifat aya Nurudeen Adeleke happy 50th birthday.